الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله تعالى نحمده ونستعين به ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. نسألك يا الله أن تصلح أحوالنا وأن تجنبنا الفتن ما ظهر منها وما بطن وأن تقربنا إليك آمين يا رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a yìn Ọlọ́run. Kò sẹ́nìkan tá a lè sádi lẹ́yìn Ọlọ́run. A tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kò sẹ́nìkan tó lè ràn ni lọ́wọ́ bí kì í bá ṣe Ọlọ́run. Àwa bẹ̀ ni Ọlọ́run, má dààmú wa o. A bẹ̀ ni Ọlọ́run, má yẹ̀yẹ́ wa o. A bẹ̀ ni Ọlọ́run, má jẹ́ àríkọ̀ àtàná. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A jẹ́rìí pé kò sí ọba kan tá a máa ń sìn, lọ́ba tá a máa ń fara gbolẹ̀ fún, lọ́ba tá a máa ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀, lọ́ba tá a máa ń dojú bùkátà wa kọ lẹ́yìn Allah. Ọlọ́run àwa bẹ̀ ẹ́ ni, fi gbígbà àdúà fi ṣe nìkọ̀ọ̀kan wa lọ́ṣọ̀ọ́ ọlá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run. A jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ọba ní, òjíṣẹ́ Ọlọ́run ní. Ẹ̀ṣà náà l'Ànábì jẹ́ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá. Ọlọ́run dá, Ọlọ́run fẹ́ràn rẹ̀, Ọlọ́run wá ṣàlẹ́ṣà, ọ̀ràn níṣẹ́ sí gbogbo ayé látòkè délẹ̀. Ìjẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, oore ajẹ́ ẹjẹ́ tán Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Iléeṣẹ́ Sunna TV, àwọn kan lọ́lọ́run bá fi oore yìí, àwọn kan lọ́lọ́run bá fi kẹ́ ní ìkẹ́ pé ká dálẹ̀ kí gbogbo mùsùlùmí pàtàkì àwa Yorùbá ká máa jàǹfààní látara rẹ̀. Àwọn bàbá wa Elhaj Abdulrazak Saifuddin Àríkọ́ṣe àtàwọn bàbá wa Elhaj Musa Saifuddin Àríkọ́ṣe àti gbogbo àwọn ọmọ bàbá wa Saifuddin Àríkọ́ṣe látòkè délẹ̀ wọn. Ọlọ́run dákun jẹ́ ó máa dáa fún wọn. Gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n wá ń ṣe yìí, Ọlọ́run ò jẹ́ kí wọ́n lè kó iṣẹ́ ẹ̀ní déwájú Ọlọ́run. Bí wọ́n bá wá kóṣẹ́ náà déwájú Ọlọ́run tán, àwọn náà ní kó jẹ́ kí iṣẹ́ ẹ̀ní ó wúlò fún.
ọlọ́run má jẹ́ kí wọ́n lùṣẹ́ wọn ní gbàǹjo níwájú ọlọ́run, torí wọ́n lùṣẹ́ àwọn míì ní gbàǹjo tó bá dijọ́ àgbéǹdàl kìyàmà. ẹni tó ṣe pé ó ṣe dáadáa láyé, ó ṣẹ̀sìn, ó ṣe dáadáa, ó wá dijọ́ àgbéǹdàl kìyàmà ń ti wá ran kan pé kọ̀rọ̀ tòun ó já sí àlìjánnà. àwọn kan máa wá yọ níjọ́ báyìí ó ṣẹ̀kí ebú sí mi, mo fẹ́ gbẹ̀san lénìí. ọlọ́run ni ó dá ẹ mú nínú dáadáa rẹ̀, ẹ gbé fẹ́ni tó fẹ́ wá gbẹ̀san lára rẹ̀. àwọn èèyàn máa wá lọ́tún lósì, wọ́n máa wá lọ́tún lósì, wọ́n wá bá a débi pé gbogbo iṣẹ́ dáadáa tó kó déwájú ọlọ́run tó yẹ ó wúlò fún gbogbo rẹ̀ ni wọ́n wá lù ní gbàǹjo, wọ́n wá pín fáwọn èèyàn lójú rẹ̀ níjọ́ náà. ọlọ́run a bẹ̀ ẹ́ ni má ṣe wá ní muflisu o. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwa kí àwọn àfáà wa Dr. Abdulrahim Shitu Sani, ẹni albarka ní alálbarka ní, ọlọ́run dákun albarka ara yín ọlọ́run ní jẹ́ ó jò, yóò máa lékún ní gbogbo ìgbà ni. bó ṣe lè wáwù kẹ́ lóòótó ọlọ́run jẹ́ kí tàwọn ọmọ ó tún ju tí yín lọ, ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìhun tá a fẹ́ wá bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí, ọ̀rọ̀ nípa ọdún àwa mùsùlùmí. ǹjẹ́ àwa mùsùlùmí ǹjẹ́ àtẹ lọ́dún kàbá lọ́dún? ìhun tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí nìyẹn. bá a bá wá ní ọdún, báwo ni mùsùlùmí ṣe máa ń ṣọdún gbà? á mẹ́nubà. ọ̀dà iye ọdún mélòó làwa mùsùlùmí ní? á mẹ́nubà. àwọn nǹkan wo ló yẹ ká ṣe lọ́jọ́ ọdún? á mẹ́nubà. àwọn nǹkan wo ló sì yẹ kí mùsùlùmí ó jìnnà sí yányányán lọ́jọ́ ọdún? á mẹ́nubà. ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n ṣáájú, kí ni ohun tí ń jẹ́ ọdún? àwọn àfáà fi yé wa pé al-aidu ar-ruju' wal-'awdu maratan ba'da ukhra wa huwa ismun lima ya'udu min al-ijtima'i al-'am ala wajhin mu'tadin imma bi'awdi sana aw bi'awdi shahr aw bi'awdi al-usbu'. ihun tí ń jẹ́ ọdún òun náà ni nǹkan tó ṣe pé ìmọ̀ ń padà, ihun tó ṣe pé àmọ̀ràn kan pé àtà bá ti rí lọ́dún yìí ká tún padà rí lọ́dún mi, kàbí ó lè jẹ́ ọlọ́dọọdún, ó lè jẹ́ olóṣùoṣù, nígbà míì ìtún máa ń jẹ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀. ọdún lọ́dọ̀ àwa mùsùlùmí, ọdún en général lápapọ̀, nǹkan kan ni tó ṣe pé yóò máa yípo, yóò máa pààrà. pípààrà rẹ̀ yìí ó lè wá jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀, pípààrà rẹ̀ yìí ó lè jẹ́ oṣùoṣù, pípààrà rẹ̀ yìí ó lè jẹ́ ọdọọdún, tó ṣe pé bá a bá kà á rí pé ó pé ọdún kan ìgbàanì láàtó wá ṣe ọdún. ihun tí ń jẹ́ ọdún nìyẹn. tó àwọn àfáà tún fi yé wa pé ihun tí ń jẹ́ ọdún, kullu yawmin fihi jama', gbogbo ọjọ́ tó ṣe pé a rí àkójọpọ̀ àwọn èèyàn lérí ìdùnnú kan ni, kàbí nígbà míì ọ̀tẹ̀ tún lè jẹ́ lórí ìbànújẹ́. gbogbo àwọn nǹkan yìí náà làwọn àfáà papọ̀ ni wọ́n pè ní, gbogbo nǹkan yìí ni wọ́n pè ní ọdún fún wa. nǹkan tí ń jẹ́ ọdún nìyẹn. bá a bá wá lọ ọ̀dọ̀ àfáà àgbà ni
ibn al-Arabi bàbá yìí fi ń yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé sumiya iidu iidan liqawnihi ya'udu kulla sana bi farhin mujaddadin. Ó ní ọdún a máa ń pe aṣọ ọdún ní ọdún ọlá pé ìmọ̀ ń pààrà ìmọ̀ ń yípo lọ́dọọdún yóò máa wá lọ yóò máa bọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ìdùnnú ọ̀tun ìdùnnú ọ̀tun bí bàbá yìí ṣe túmọ̀ ọdún fún wa nìyẹn. Jama, ọ̀kan nínú àwọn àfáà òun náà dá sọ̀rọ̀ yìí ó ní ohun tí ń jẹ́ ọdún lọ́dọ̀ àwọn Lárúbáwá lásìkò tiwọn ó ní àsìkò kan ni alladhi ya'udu fihi alfarhu walhuzn, àsìkò tó ṣe pé tó inú pé kó jẹ́ ìdùnnú ní ó mọ pààrà kàbí kó tẹ̀ ṣe pé ìbànújẹ́ kan ló ṣẹ̀, ìbànújẹ́ ni ó mọ wá ní àsìkò tí wọ́n fi máa rántí rẹ̀. Wọ́n ní ohun tí wọ́n ń pè lọ́dún yẹn ó lè jẹ́ pé dáadáa kan ló ṣẹlẹ̀ kàbí ìdùnnú kan ló ṣẹlẹ̀ lásìkò kan, wọ́n wá fi igi gún àsìkò òní, wọ́n wá tọ́jú rẹ̀ gbogbo ìgbà tí àsìkò òní bá ti wá tó wọ́n máa wá dùnnú lẹ́ni tí wọ́n fi ń rántí ìdùnnú ni. tó kàbí aburú kan ló tẹ̀ ṣẹlẹ̀ wọ́n fi àmì sásìkò táburú ní ṣẹlẹ̀, wọ́n máa wáṣọ bọ́ bá ti wá di pé àsìkò ní bá tún wá tó nígbà míì tó wọ́n wá ṣe ìrántí aburú ní pé nígbà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn, ìhun tí ń jẹ́ ọdún nìyẹn. Jama, ẹ wá jẹ́ ká lọ nú ṣẹ̀ríà Islam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ kan tí Anas ọmọ Malik tó gbà wá fún wa. Anas ọmọ Malik ó ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam qadima rasulullahi sallallahu alaihi wasallam li Madina wa lahum yawmani yal'abuna fihima. Ó ní nígbà tí Ànábì dé gbòòrò Madina, Ànábì bá àwọn ará Madina ó bá wọn lẹ́ni tó ṣe pé wọ́n ní àwọn ọjọ́ méjì kan tó ṣe pé ọjọ́ eré ni, ọjọ́ ni wọ́n fi máa ń ṣe fàájì ni, ọjọ́ ni kò síṣẹ́ kò sí nǹkan kan, ọjọ́ ìdùnnú ni ọjọ́ ayọ̀ ni lọ́dọ̀ wọn. Ànábì wa ń bi wọ́n pé ma hadhani al-yawmani, ọjọ́ méjèèjì tẹ́ fi ń ṣeré yìí, ọjọ́ méjèèjì tẹ́ fi ń dunnú yìí, ọjọ́ méjèèjì tó jọjọ́ ọdún lọ́dọ̀ yín yìí, kí ni ohun tó fà á, kí nìdí rẹ̀, kí ló fà á tẹ́ fi dá àwọn ọjọ́ méjèèjì nìyẹn rí, tẹ́ dá wọn lẹ́ṣà tó ṣe pé ọjọ́ eré ni lọ́dọ̀ yín, ọjọ́ fàájì ni lọ́dọ̀ yín, ọjọ́ ayọ̀ ni lọ́dọ̀ yín, ọjọ́ ìdùnnú ni lọ́dọ̀ yín. Wọ́n wá ń dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n dá Ànábì lóhùn, wọ́n fún Ànábì lésì pé kunna nal'abu fihima fil jahiliya. Owó òjíṣẹ́ Ọlọ́run, àwọn ọjọ́ méjèèjì yìí lásìkò ojú dúdú, lásìkò tọ́lọ́run ò tí ì gbé wọ Muhammad dìde, àwọn ọjọ́ méjèèjì yìí ọjọ́ eré ni fún wa lásìkò ojú dúdú. Àwọn ọjọ́ méjèèjì yìí ọjọ́ ọdún ni fún wa lásìkò ojú dúdú. Àwọn ọjọ́ méjèèjì yìí ọjọ́ táwa fi máa ń ṣe fàájì ni lásìkò ojú dúdú. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì wa ń sọ fún wọn pé inna Allaha qad abdalakum bihima khayra, inna Allaha qad abdalakum bihima khayra. Ọlọ́run ọba ti fi nǹkan tó dá ju àwọn ọjọ́ méjèèjì ní Ọlọ́run ọba ti fi rọ́pò fún yín. Ọlọ́run ọba ti rọ́pò àwọn ọjọ́ méjèèjì ní Ọlọ́run ọba ti rọ́pò rẹ̀ fún yín pẹ̀lú àwọn nǹkan tó dá jù wọ́n lọ. Ànábì wa ń sọ fún wọn pé
yawmul adha wa yawmul fitr ọjọ́ léyá àti ọjọ́ ọdún ààwẹ̀. Ọlọ́run ọba ti fi ọdún léyá àti ọdún ààwẹ̀ Ọlọ́run ọba ti fi rọ́pò àwọn ọjọ́ méjèèjì ni Ọlọ́run ti fi rọ́pò rẹ̀ fún yín. Ẹ wá jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa. Ànábì ń sọ fún wọn pé Ọlọ́run ọba ti fi àwọn ọjọ́ méjèèjì yìí fi rọ́pò. Kí l'Ànábì ń sọ fún wọn látara ọ̀rọ̀ ni pé Ọlọ́run ti fi dáadáa fi gba àìdá lọ́dọ̀ yín. Àìdá tí ń bẹ lọ́dọ̀ yín ni ẹgbẹ́ ìjùnú ẹ má ṣe é mọ́. Ọlọ́run ti mú dáadáa wá. Dáadáa tọ́lọ́run ọba wá mú wá ní òun náà ni ọdún iléyá. Dáadáa tọ́lọ́run ọba mú wá ní òun náà ni ọdún ààwẹ̀. Jama, abdala. Ọlọ́run ọba ti changé. Ó changé fún yín. Táwa náà tá a bá wò dáadáa, a rí pé ohun t'Ànábì ń sọ fún wọn bí ni pé ọdún méjèèjì tẹ́ ń ṣe ní ẹ má ṣe é má. Ọdún tẹ́ ẹ máa ṣe nísìn òun náà lọ́dún iléyá. Ọdún tẹ́ ẹ máa ṣe nísìn òun náà ni ọdún kíní o, ọdún ààwẹ̀. Lọ́kan nínú àwọn àfáà fi sọ pé abdalallahu ta'ala hazihi al-umma bi yawmay al-lahwi wal-la'ab yawmay zikri wa-shukri wal-maghfirati wal-'afu. Ọlọ́run ọba gba ọjọ́ eré, ọjọ́ awẹ́wà, ọjọ́ tó ṣe pé fàájì lásán lẹ máa ń ṣe. Ọlọ́run ọba ti gbà á lọ́dọ̀ yín. Ọlọ́run ní kẹ́ ẹ má ṣe é má. Ọlọ́run wá fi ọjọ́ ìrántí. Ọlọ́run ọba fi ọjọ́ tó ṣe pé ẹ máa dúpẹ́ lọ́dọ̀ tòun. Ọlọ́run ọba fi ọjọ́ tó ṣe pé ẹ máa tọrọ àforíjìn. Ọlọ́run ọba fi ọjọ́ tó ṣe pé ẹ máa ṣàmójúkò fúnra yín. Ọlọ́run fi ọjọ́ nì, àwọn ọjọ́ méjèèjì nì, Ọlọ́run ọba fi gba ọjọ́ méjèèjì tó ṣe pé ọjọ́ eré lásán ni Ọlọ́run ọba fi gbà á lọ́dọ̀ yín. Jama, ọ̀rọ̀ yìí ni ọ̀kan nínú àwọn àfáà ló wá gbọ́yé, ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé indani inda uli nuha la thalithu lahuma liman yabghi salamata fi gaddin alfitru wadduha wa kullu ziyadatin fiha khuruju an sabili muhammadi. Bàbá yìí fi ń yé wa pé ìdáni ó ní ọdún méjì ni o lọ́dọ̀ àwọn tí làákàyè wọn pé dáadáa, lọ́dọ̀ àwa mùsùlùmí láàtà àlésù kò pé mẹ́ta, kò pé mẹ́ta. Láàtà àlésù láhùnmá liman yabghi salamata fi gaddin, fún gbogbo ẹni tí bá ń fẹ́ àlàáfíà. Tó bá ní ìdí àlàáfíà, tó jẹ́ mùsùlùmí, méjì náà lọ́dún rẹ̀. Alfituru, ọdún àwẹ̀, wal adha, ọdún léyá. Bàbá fi wá ń yé wa pé wa kullu ziyadatin fiha khuruju an sabili muhammadin. Ó ní gbogbo nǹkan tó bá wá fi kún, gbogbo ọdún, àdádálẹ̀ ọdún, kàbọ́dún àwọn kèfèrí, tó bá fi kún ọdún méjèèjì yìí, khurujun an sabili muhammadin, ó ti jáde, ó jáde yányányá kó lórí ìlànà ànábì wa muhammad sallallahu alaihi wasallam. Khurujun an sabili muhammadin, ìjáde yányányá náà ló jẹ́. Gbogbo ìgbà tó bá ti fi ọdún kan fi kún àwọn ọdún yìí, ó ti jáde yányányá kó lórí ìlànà ànábì wa muhammad sallallahu alaihi wasallam. Jama, ọdún nínú islam, ẹ̀kọ́ tó yẹ kọ́ látara ọdún alákọ̀ọ́kọ́ ni pé ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wa li adami mushabahati al-mushrikin wal-kuffar fi a'yadihim, àti pé mùsùlùmí ò gbọdọ̀ wá jọ àwọn ẹlẹ́bọ, mùsùlùmí ò gbọdọ̀ jọ àwọn kèfèrí, mùsùlùmí ò gbọdọ̀ jọ àwọn ẹlẹ́sìn míì nínú ọdún wọn ṣíṣe. Ṣé bá Nábì ti sọ fún wa
nínú ọ̀rọ̀ tí Ibn Umar ọmọ Umar tó gbà wá fún wa tí ń sọ fún wa pé ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum, ẹni yòówù tó bá jọ ìjọ kan ó wá fìwà jọ wọ́n ni, kàbó fẹ̀sìn jọ wọ́n, kàbó fi ṣe sí jọ wọ́n, kàbó fi ọdún ṣíṣe fi jọ wọ́n, fahuwa minhum, ó fẹ́ dára wọn ní o, ó sì ti dá. Jama, ní gbogbo ìgbà tó ṣe pé o ní ìdí nǹkan kan ó wá rí nínú ìsìláàmù, o ní ìdí nǹkan kan ó rí nínú súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ànábì fi ń yé wa pé àwọn tó jọ ní ọ̀dọ̀ àwọn tó ti lọ wá nǹkan ní ó fẹ́ dára wọn ní, fahuwa minhum, ó sì ti dá, ó ti dára wọn. Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Jama, nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ gbọ́yé látara ọ̀rọ̀ ọdún, àwa mùsùlùmí àwa náà náwọn àsìkò, láwọn àsìkò fàájì, láwọn àsìkò tá túra lẹ̀ ní títí túra lẹ̀ tí ò ní tako súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ní títí túra lẹ̀ tí ò ní tako ìlànà tánàbí làálẹ̀ fún wa, tí ò ní tako ihun tọ́lọ́hun ọba fẹ́ tọ́pa wá láṣẹ rẹ̀ pé ká ṣe. Jama, ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ rẹ̀ kan, ànábì fi ń yé wa pé lita'lamu al-yahud anna fi dinina fusaha, ẹ jẹ́ káwọn yahudi ó mọ̀, ẹ jẹ́ káwọn yahudi ó mọ̀ pípé ẹ̀sìn wa yìí o, àwa náà náwọn àsìkò fàájì, ẹ̀sìn wa yìí o kìí ṣe ẹ̀sìn ilé kókókó. Allahu akbar. Ìjọ́ta Nabi wa Muhammad sallallahu alaihi wasallam, níjọ́ta Nabi sọ̀rọ̀ yìí, ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀. Sayyidina Abubakar, òun ló lọ kí Ànábì gẹ́gẹ́ bí àṣà rẹ̀, ó wá jẹ́ ìjọ ọdún. Nígbàtí Sayyidina Abubakar tó wọlé, ó wá rá àwọn ọmọ kéékèèké méjì kan. Àwọn ọmọ ní tuganniyani, wọ́n ń kùnrin. Àwọn ọmọ ní ń kùnrin. Allahu akbar. Ìyá ńlá wa Aisha, òun ló gbọ́rọ̀ yìí wá. Ó ní àwọn ọmọ ní wọ́n ń kùnrin. Ìyá ńlá wa Aisha fi wá ń yé wa bí ipò ti mọ ohun tí ó padà wá ṣẹlẹ̀ ni. Ìyá yìí wá ń sọ fún wa pé walaysata bimuganiyataini, tuganniyani walaysata bimuganiyataini. Àwọn ọmọ yìí ń kùnrin lóòótọ́, ṣùgbọ́n wọn kìí ṣe olórin o, wọn kìí ṣe olórin o, torí pé ìsìláàmù tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá fún wa yìí kò sí àyè orin nínú rẹ̀, kò sí àyè orin nínú rẹ̀. Èyí tó jẹ́ tó wá burú náà ni orin tó mú ìlù dání, kàbí tó mú ṣẹ̀kẹ̀rẹ̀, agogo, gìntá, wọ́n máa wá da gbogbo rẹ̀ pọ̀. Ẹ̀tún wá rẹ̀ nìkan ọ̀daràn pátápátá, òun ni òun kùnrin ìsìláàmù. Ṣànábì ló jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ fún ẹ. Jama, ìyá ńlá wa Aisha wá ṣàlàyé pé tuganniyani, àwọn ọmọ yìí wọ́n ń kùnrin lóòótọ́, ṣùgbọ́n orin wọn ni wọ́n ń kùn, ó dàbí pé kí wọ́n máa orin ayọ̀pọ̀ ìdáwákàpọ̀, wọ́n ń wí àwọn gbólóhùn kan, ṣùgbọ́n àwọn ọmọ yìí kìí ṣe olórin o. Abubakar wá jágbe máa ọmọ yìí, nínú ilé Ànábì, nínú rìwáyà kan, Abubakar ń sọ fún wọn pé amadhamiru shaitani fi bayti rasul, madhami àṣẹ nǹkan èṣù nínú ilé Ànábì. Ànábì wá ń sọ fún wọn, Ànábì wá dá sọ̀rọ̀ yìí jọ́nà. Ànábì ní ìwọ Abubakar, da'ahuma, fi àwọn ọmọ yìí lẹ̀, jù wọ́n lẹ̀,
fa inna li kulli qawmin 'ida gbogbo ìjọ láyé ló nọ́dún wa hadha 'induna ẹni lọ́jọ́ ọdún tiwa jọ ọmọ ilẹ̀. nínú rìwáyà míì Ànábì sọ pé li ta'lamul yahud anna fi dinina fusaha jẹ́ káwọn yahudi tá ń bá gbé yìí jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn ilé kókó. àwa náà ní àwọn àsìkò tá a fi máa ń ṣe fàájì láwọn fàájì tó dáa tó bá ìsìláàmù mu, láwọn fàájì tó ṣe pé tá a bá wo ọ̀tún tá a wo òsì tá a wo wájú tá a wo ẹ̀yìn fáwọn fàájì yìí a rí pé ìbáàdà náà làwọn fàájì náà tún ń kọ́ wa, ìbáàdà la tún fi àwọn fàájì yìí ṣe. Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. tó tá a bá ti padà a tún wá tẹ̀síwájú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. nam adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa ọ̀rọ̀ ọdún nínú Islam. nínú Islamu àwa mùsùlùmí ọdún mẹ́ta náà la ní. alákọ̀ọ́kọ́ a ní àwọn ọdún kan tó ṣe pé ìgbà tọ́dún bá kárí, nígbàtí ọdún bá pé náà la máa ń ṣe àwọn ọdún ni. àwọn ọdún ni àwọn ni wọ́n gbé orúkọ ọdún gangan sérí. Indul Fitr, ọdún tá a máa ń ṣe nígbà tá a bá parí ààwẹ̀, àti Indul Adha, ọdún tá a máa ń ṣe tó jẹ́ ọdún ńlá, ọdún iléyá tá a máa ń dú ẹran ni. lẹ́yìn náà ihun tí ṣàríyà ìsìlámíyà tún pè lọ́dún fún wa òun ni Indul Usbu' wa huwa Yawmul Jumu'ah, ọdún ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tó ṣe pé èyí ni ọjọ́ jímà. a rí pé tá a bá wo ọjọ́ jímà ọdún ni, torí bá a bá ti kí jímà kan a tún máa ràn kàn pé kí jímà míì kó tún wá. èyí ni wá jẹ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ọdún lòun náà. nínú ọ̀rọ̀ tí Abu Huraira, Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún Abu Huraira, kọ́lọ́run ọba kó bá wa yọ́nú sí. Abu Huraira ń sọ fún wa pé sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul, mo gbọ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ báyìí, inna yawmal jumu'ah yawmu 'id. ọjọ́ jímà tẹ́rí yóò ọjọ́ ọdún ni, ọjọ́ jímà ọjọ́ ọdún ni. fala taj'alu yawma 'idikum yawma siyamikum, a kìí gbààwẹ̀ lọ́jọ́ jímà, ẹ má sọ ọjọ́ ọdún yín di ọjọ́ àwẹ̀. illa an tasumu qablahu aw ba'da, àyàfi kó jẹ́ pé ó ti gbààwẹ̀ kan ṣáájú ọjọ́ jímà kàbó láníyàn láti gbààwẹ̀ lẹ́yìn ọjọ́ jímà. ọjọ́ jímà ọjọ́ ọdún ni, a kìí gbààwẹ̀ lọ́jọ́ jímà. Ànábì fi wá ń yé wa pé tó illa an tasumu qablahu aw ba'da, àyàfi kó jẹ́ pé ó ti gbààwẹ̀ ṣáájú ọjọ́ jímà, èyí ni tí ó máa jẹ́ ọjọ́ àlàmísì, aw ba'dahu kàbó fẹ́ gbààwẹ̀ lọ́jọ́ sátidé. níjọ́ kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì wọlé tọ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀. Ànábì wá bá ìyàwó rẹ̀ lẹ́ni tí ń gba àwẹ̀.
Ànábì wá ń bi ìyàwó yìí pé asumti ams ṣó gba àwẹ̀ lánàá ọjọ́ Jímọ̀ lẹ́ni ó gba àwẹ̀ lẹ́ni ó dà bẹ́ẹ̀ ǹjẹ́ asumti ams ṣó gba àwẹ̀ lánàá ìyá yìí nílá wọn gba àwẹ̀ lánàá atasumina gadan ṣó sì láníyà àti gba àwẹ̀ lọ́la qalat la ìfẹ́ gba àwẹ̀ lọ́la o. Ànábì ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ a kì í dá àwẹ̀ ọjọ́ Jímọ̀ nìkan gbà fa afutiri lọ́túnú jama ọjọ́ Jímọ̀ ọjọ́ ọdún ni ọdún ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ fáwa mùsùlùmí Jímọ̀ ọdún ni a kì í gbà àwẹ̀ ńjọ́ náà àyàfi kó o ti gba àwẹ̀ kan kó o ti gba àwẹ̀ ní jòèdì kàbí kó o láníyàn àti gba àwẹ̀ ní ọjọ́ sátidé jama ọdún kejì fáwa mùsùlùmí òun náà ni ọdún ìtúnu àwẹ̀ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ṣàwàl lẹ́yìn ìgbà tá a bá fi 30 ọjọ́ kàbí 29 tá a bá fi gba àwẹ̀ àwa ní ọjọ́ kan láti fi ṣọdún a ní ọjọ́ kan láti fi dúpẹ́ fọ́lọ́run a ní ọjọ́ kan láti fi ẹ̀mí oore hàn sí Ọlọ́run jama ọdún ẹlẹ́kẹ̀ẹ́ta lọ́dọ̀ àwa mùsùlùmí òun náà ni ọjọ́ iléyá ọdún ńlá ni lọ́dọ̀ àwa mùsùlùmí tó ọdún iléyá a rí pé ìjọ́ kejì táwọn alálàájì bá lọ Àrọ́fà ìjọ́ kejì rẹ̀ la máa ń ṣọdún iléyá nínú ọ̀rọ̀ kan tí Uqba ọmọ Amir tó gbà wá fún wa ó wá ka àwọn ọjọ́ kan fún wa tó ṣe pé gbogbo àwọn ọjọ́ ní ọjọ́ ọdún ni alákọ̀ọ́kọ́ yawmu Arafa yawmu Nahar wa ayamu tashrik indana ahlul Islam wa hiya ayyamu aklin wa shurb. Ànábì ní ọjọ́ àràfá ọjọ́ ọdún ni o ọjọ́ iléyá ọjọ́ ọdún ni o àyàmù tashrik àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ọjọ́ tá a dún ẹran lẹ́yìn ọjọ́ tá a ṣe ọdún iléyá ni gbogbo àwọn ọjọ́ ni induna ọjọ́ ọdún ni fún wa àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Ànábì wa Muhammad àwa tá a jẹ́ ẹlẹ́sìn ìsìláàmù ọjọ́ ọdún làwọn ọjọ́ yìí jẹ́ fún wa àwọn ọjọ́ yìí o ọjọ́ jíjẹ ọjọ́ múmu ni wọ́n kìí ṣọjọ́ àwẹ̀ jama ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa tó ṣẹ̀ríà ìsìlámíyà ó tún wá pè àwọn nǹkan míì lọ́dún fún wa torí nínú ṣẹ̀ríà ìsìlámíyà al-a'yadu az-zamaniyya wọ́n bẹ al-a'yadu al-makaniyya àwọn náà ń bẹ al-a'yadu az-zamaniyya àwọn náà ni gbogbo àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta tá a kà ní ọjọ́ Jímọ̀ ní indu zamani ọjọ́ ọdún iléyá ní indu zamani ọdún àwẹ̀ ní gbogbo àwọn ọdún a'yadu zamaniyya àwọn ọdún tó ṣe pé àsìkò náà ni wọ́n dìmà a máa retí pé kásìkò ni ó dé ká fi ṣọdún ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì tún wá pé àwọn nǹkan míì lọ́dún fún wa àwọn náà la mọ̀ sí a'yad al-makaniyya àwọn ọdún tó ṣe pé àsìkò náà làwọn bá mu àsìkò náà ni wọ́n bá mu tọ́rọ̀ yóò fi yé wa dáadáa ẹ jẹ́ ká lọ́nú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ kan tí Abu Huraira tó gbà wá fún wa Abu Huraira fi ń yé wa pé sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul la tattakhidhu qabri ida Abu Huraira ní
mo gbọ́ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ń sọ báyìí pé la tattakhidhu qabri inda wa in kana fi sanadihi maqal. ànábì ní ẹ má sọ sàárè mi ẹ má sọ di ọdún, ẹ má sọ sàárè mi di ààyè tẹ́ ma wá pààrà tẹ́ ma pòrì. bí èèyàn bá ṣiṣẹ́ ájìn, gbogbo iṣẹ́ ájìn pátápátá Mẹ́kà náà níṣẹ́ ájìn wà. Ziyara masalasi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà la máa ń lọ ṣe ní Mẹ́kà, náà la máa ń lọ ṣe ní Madina. bí èèyàn bá wá dé Madina, ẹgbẹ́ masalasi ànábì náà ni wọ́n sin ànábì wa Muhammad sí. tó bọ́ bá wá débẹ̀ sálámà má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kó wá lọ dúró nídìí sàárè kó máa wá tọrọ nǹkan, kò sí nǹkan kan tó fẹ́ rí lára pé o dúró nídìí sàárè ànábì òfin tọrọ nǹkan. bó bá sì jẹ́ pé àsàlátù náà lọ fẹ́ ṣe fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam, kò síbi tó ti ṣàsàlátù fánàbí láyé tásàlátù ní oníbà. bó bá ṣàsàlátù ní Kútọ́nù, àsàlátù ó bá nàbí wa Muhammad. bó bá ṣàsàlátù ní Mẹ́kà, àsàlátù dọ́dọ̀ ànábì wa Muhammad. bó bá ṣe àsàlátù ní Madina, àsàlátù rẹ̀ tó ṣe yóò dọ́dọ̀ ànábì wa Muhammad. dandan kọ́ ni pé kó lọ dúró nídìí sàárè ànábì kó wá ní òun ṣàsàlátù. Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n wá yàn nàná ọ̀rọ̀ yìí fún wa yányányá. bàbá ní inna qabra rasulillahi sallallahu alaihi wasallam afdalu qabrin ala wajhi al-ard. ó ní bàbá wo orí ilẹ̀, táwọ̀ tún táwọ̀ sí, táwọ̀ gbogbo ibi tí ilẹ̀ tóbi sí, gbogbo ibi tí ilẹ̀ fẹ̀dé ní, ó ní kò sí sàárè kan tó ní ọlá tó sàárè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wa qad naha an ittikhadhihi 'ida. ànábì gangan ló wá ṣe léèwọ̀. ànábì ló kọ̀ pé a gbọ́dọ̀ mú sàárè tòun, a gbọ́dọ̀ sọ sàárè tòun di ọdún tá a máa wá pààrà, tá a máa lọ, tá a máa bọ̀, kàbí tá a máa lọ tàwáàfù rẹ̀. bọ́rọ̀ bá wá jẹ́ bẹ́ẹ̀, bàbá fi wá ń yé wa pé faqabru ghayrihi awla binnahi ka'inan man kana. onítọ́ bá wá jẹ́ bẹ́ẹ̀, nígbà tó ṣe pé sàárè ànábì ló lọ́lá jù, ànábì sì kọ̀ pé ẹ gbọ́dọ̀ sọ sàárè mi dọdún, a jẹ́ pé sàárè àwọn míì wá ń kọ́. sàárè àwọn míì ihun yòówù tí wọ́n bá sọ́ra wọn dà, kò bá jẹ́ ṣéwù kan, kò bá jẹ́ wàlí kan, kò bá jẹ́ nǹkan kan, gbogbo ohun tó lè sọ́ra rẹ̀ dà, èèwọ̀ ni a kì í tàwáàfù sàárè. èèwọ̀ ni a kì í lọ tọrọ nǹkan nídìí sàárè. ànábì ni ẹ má sọ sàárè mi dọdún, tẹ́ ma wá pòórì, tẹ́ ma lọ, tẹ́ ma bọ́ǹdì rẹ̀. ọ̀dà ṣé sàárè àwọn ṣéwù lọ́wọ́ ya sọ dọdún, nígbà tá ànábì ni ẹ má sọ sàárè tèmi dọdún. jọmọ́ ò dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. naam, nínú àwọn nǹkan tó yẹ ká ní àgbọ́yé nípa ọ̀rọ̀ ọlọ́dúndé, a ti ka àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta tí ìsìláàmù ní, a ti kà á fúnra wa. lẹ́yìn rẹ̀ kò sí ọdún mọ́, ìranù ló kù. lẹ́yìn rẹ̀ fáwa mùsùlùmí kò sí ọdún mẹ́tẹ̀ẹ̀ta tá a ní, ọdún iléyá, ọdún àwẹ̀ àtọjọ́ jímà, ọdún mẹ́tẹ̀ẹ̀ta ni. gbogbo yòókù ìranù ni. gbogbo yòókù pátápátá kéré òkè lélẹ̀ pọ́n ni. ó yé gbogbo wa, kéré òkè lélẹ̀ pọ́n ni. ká lè rá àwọn èèyàn tú jẹ kọkọjá abẹ́ ìjọmá. kọ́lọ́n kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. ọ̀dà báwo ló ti wá yẹ aṣọdún? níjọ́ kan Sayyidina Ali, khalifa kẹrin lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, shuhida ya'kulu khubza khashinan yawm al-eid. wọ́n wá rí Sayyidina Ali lọ́jọ́ ọdún tí wá ń jẹ búrẹ́dì yìí, búrẹ́dì kan tó ti gan, búrẹ́dì àtàná, búrẹ́dì kan tí ó dá,
Sayyidina Ali wá ń jẹ fakila lahu wọ́n wá ń sọ fún Sayyidina Ali pé ìwọ àlífà kẹrin lẹ́yìn ànábì wa Muhammad, ìwọ àrólé ànábì, ìwọ sàhábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, yawmul eid wa khubzu khashin, lẹ́ni ọjọ́ ọdún ló tún jẹ́ pé bẹ́rẹ̀dì gígan báyìí lẹ́ ń jẹ. Kí ló dé? Ọ̀rọ̀ tí Sayyidina Ali tó sọ fún wọn jọ ní ọ̀rọ̀ ni mo fẹ́ ká fi kẹ́kọ̀ọ́. Sayyidina Ali wá ń fún wọn lésì pé al-yawmu eid, lóòótọ́ ọjọ́ ọdún náà lè ní, wa gada eidun, kódà ọ̀la gangan ọdún ni, wa kullu yawmin la na'si Allaha fihi fahuwa eid. Ó ní gbogbo ọjọ́ tó bá jí tó wá rí pé títí ilẹ̀ fi ṣú, látàárọ̀ títí ilẹ̀ fi ṣú ńjọ́ náà tó ṣẹ lọ́hun, ọjọ́ ní náà lọ́jọ́ ọdún. Gbogbo ọjọ́ tó jí tó wá rí pé láti ìgbà tí ilẹ̀ ọjọ́ náà ti mọ́ báyìí ó ṣẹ lọ́hun títí ilẹ̀ fi ṣú, ọjọ́ ní náà lọ́jọ́ ọdún. Àwa Yorùbá ẹ wá jẹ́ abira wa, ọjọ́ ọdún lọ́dọ̀ tiwa ọjọ́ ní la máa ń ṣẹ lọ́hun, ọjọ́ ọdún lọ́dọ̀ tiwa ọjọ́ ní la máa ń kọ́tọ́ lọ́hun. Fura ni lẹ́yìn yídì níjọ́ ọdún mọ́sálásí yìí kún fàyílà, kìí kún fún alásàrì, kìí kún fún mangiribi, mọ́sálásí kìí kún fún ìṣáyì lọ́jọ́ ọdún. Yídì náà lẹ́rí tí gbogbo wa lọ bàbìrì á pọ̀ dáadáa ní yídì. Àwọn mùsùlùmí kan tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá yọ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọ̀run ńláńlá làwọn máa ń kí, àwọn la máa ń bá pàdé ní yídì pẹ̀lú agbádá tó dáa. Ìrun yídì méjèèjì ẹ̀rì wọn, ìrun jímà wọn kìí sábà òun náà, ṣùgbọ́n ìjọ tí wọ́n bá rán aṣọ tó dáa, tí wọ́n bá rán agbádá tí rí ẹ pé, ìjọ ìnílẹ́rìn wọn ní jímà. Jama, ọjọ́ ọdún ọjọ́ tá a gbọ́dọ̀ ṣe lọ́hun ni, torí pé ọjọ́ ìdúpẹ́ fún Ọlọ́run ọba ni. Ṣùgbọ́n lọ́dọ̀ àwa Yorùbá ọjọ́ ọdún ọjọ́ ní náà la máa ń ṣe lọ́hun ọba jùlọ, torí àyíkírun. Tá a bá ti lọ kí jímà, tá a bá ti lọ kí yídì, ìrun wákàtí mẹ́rẹ̀ẹ̀rin tó kù a ní kíkan lásìkò nù rẹ̀. Ọlọ́run kó ṣàánú wa. Jama, bákan náà lọ́dọ̀ àwa Yorùbá àsìkò tínú wa bá ń dùn náà la máa ń ṣe lọ́hun ọba pípọ̀. Àsìkò tínú wa bá ń dùn, àsìkò ni la máa ń ṣe lọ́hun. Ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ díẹ̀. Ẹwà àwọn ọmọbìnrin wa, ọjọ́ oríire wọn, ọjọ́ náà la máa ń di orí ibú mẹ́rù fún wọn. Àwọn ọmọ obìnrin ìjọ tí bá ń so yìí yóò ti wá tọ́mú yọ́tọ̀ ètè. Bẹ́ẹ̀ bá rí ẹlòmíì ẹ ṣì mà, ọmọ tó ṣe pé kọjọ́ ni ó tó pé ìjáàbù ni máa ń bò. Àwọn ìyá wa ní irọ́ o, èní yìí ọgbọ́dọ̀ fún wọn tán ni o, fún wọn tán tí wọ́n ń sọ yìí, rìn ní hòhò ni wọ́n ń sọ fún wọn. Yóò wá kó àwọn nǹkan tí ó dáa yóò kó wọ̀, yóò wá kó nǹkan tí ó dáa yóò kó sójú, ẹlòmíì ó tún lẹ irun fi kún ojú. La ilaha illallah. Gbogbo àwọn nǹkan tó wá kó gbéra yìí yóò fà á tó ṣe pé lọ́jọ́ ni ọmọ ni ò ní kírun, kí lè ó fi ṣú, kò ní ká ilá, kò ní ká lásàrì, àsìkò mangiribi má ìṣáyì ó ti wà lágbo. Lọ́jọ́ tó yẹ kọ́mọ ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọjọ́ ni á di orí ibú, á di mẹ́rù fún. Àwa Yorùbá ọjọ́ ọdùnnú làwa máa ń ṣe lọ́hùn. Bẹ́ẹ̀ bá débi wàlímà, la ilaha illallah, ẹ wá rí àfáà oní wàlímà pẹ̀lú agbádá rẹpẹtẹ, yóò máa lọ yóò máa bọ̀,
àsìkò ayílẹ̀ ó tó kò ní kí àsìkò alásàrí ó tó kò ní kí kódà wọ́n ń dàsìkò mọ́ngíríbì níbi wàlímọ̀ míì kò ká ilà kò ká lásàrí kò kí mọ́ngíríbì àáfà ẹ dákun àwọn ọmọ tí wọ́n ń ṣe wàlímọ̀ fún ṣé wọ́n kì í jọmọ́ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ wá fura gbogbo ibi tẹ́ ẹ bá dé nígbà ẹ̀dáyè kan làwọn èèyàn péjọ lásìkò òun tó lẹ́wọ́n ń gbọ́ ẹgbómi fún mi kí n ṣàrọ̀ aláwọ̀ ẹgbómi akákìrún láì sí àní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ lọ́ṣẹ̀ níbi náà òkú òjijì kan ló kú ìbẹ̀rù ọwà dé bá wọn básìkò òun bá tó wọ́n máa retí àsìkò òun ni ẹwà rẹ̀ nìkan tó bá ní kò sómi yóò gbówó jáde ẹ lọ ra pure water wá gbogbo wa a máa wá kírun jama ṣáà ń sọ fọ́lọ́wọ́n ọba pé kó máa bà wá nú jẹ́ ká fi máa ṣe ohun tí ń fẹ́ ni jama ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọdún ò sínú pé mo wọṣọ tuntun ihun tí ń jẹ́ ọdún òun ni pé kéèyàn tẹ̀lé tọ́lọ́hun fáwa mùsùlùmí ọdún ká tẹ̀lé tọ́lọ́hun ọba ẹ wá jẹ́ abira wa àwọn iṣẹ́ wo ló yẹ ká ṣe lọ́jọ́ ọdún nínú àwọn iṣẹ́ tó yẹ ká ṣe lọ́jọ́ ọdún alákọ̀ọ́kọ́ al-iqtisadu qabla al-khuruji ila as-salat kí mùsùlùmí ó wẹ̀ kó rí pé òun mọ́ dáadáa kó tó di pé yóò lọ yídì wẹ̀ dáadáa kó rí pé ọmọ kó tó di pé ó lọ yídì náà nǹkan ẹlẹ́kejì tó yẹ kí mùsùlùmí ó ṣe torí pọ́jọ́ ọdún lọ́dọ̀ àwa mùsùlùmí ọjọ́ ìbáàdà ni kìí ṣọjọ́ eré nìkan kìí ṣọjọ́ fàájì nìkan ọjọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni bọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan yán náà ni ṣẹ̀ríà ìsìlámíyà dá sí kódà ṣẹ̀ríà ìsìlámíyà tún kọ́ wa bá ṣe ṣọdún wọ́n ní tó bá dijọ́ náà al-aqlu qabla al-khuruj fil fitr wa ba'da fil adha tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ọdún tó bá jẹ́ ọdún àwẹ̀ ni jẹun kó tó lọ yídì kódà Ànábì júwe nǹkan tá jẹ fún wa léyìí tó dá bákan náà ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ iléyá gbìyànjú má jẹ nǹkan kan tó fi lọ yídì ó dìgbà tó bá darí yídì kó tó di pé ó jẹun jama nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí ó ṣe lọ́jọ́ ọdún at-takbir àmọ́ gbọ́lọ́wọ́n ọba tóbi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd gbọ́lọ́wọ́n ni kò yọ wọ́n lẹ́nu mùsùlùmí lọ́jọ́ ọdún a máa wí nínú àwọn nǹkan tó tún yẹ kí mùsùlùmí ó ṣe lọ́jọ́ ọdún ká kíra wa a máa kíra wa a máa ṣàdúà fúnra wa nínú àwọn àdúà tá a máa sábà gbọ́ tó gbajúmọ̀ dáadáa taqabbalallahu minni wa minkum Ọlọ́run kó gbàdúà tèmi àti tiẹ̀ kọ́lọ́n gbàdúà wa kàbí nígbà míì Hindu Mubarak àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ léríṣiríṣi torí pọ́dún lọ́dọ̀ tiwa ìbáadà ni ó yàtọ̀ sáwọn míì tó ṣe pé eré nìkan náà lọ́dún jẹ́ lọ́dọ̀ wọn nínú àwọn nǹkan tó tún yẹ ká ṣe lọ́jọ́ ọdún at-tajammulu lil-iidayn ká múra dáadáa ká yá yìí lọ́jọ́ náà bọ́ọ̀ bá tẹ̀ ní agbára àti lè raṣọ tuntun lọ túsàlẹ̀ àpótí rẹ kó waṣọ tó dá ń bẹ̀ kó wọ́ lọ yídì ọ̀dà pípọ̀ torí pa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní aṣọ kan tó ṣe pé aṣọ ni Ànábì a máa lò fún ọjọ́ ọdún àtọjọ́ jímọ̀ nìkan ọjọ́ ọdún àtọjọ́ jímọ̀ jama ká múra dáadáa ká wá múra dáadáa tá a sọ yìí bọ́bá wá kan ọ̀rọ̀ àwọn àyà wa ọ̀rọ̀ àwọn obìnrin gbogbo ara tó bá mú má jẹ́ kó jẹ́ ara fìtínà o gbogbo ara tó bá mú má jẹ́ kó jẹ́ ara tó ṣe pé ó fi lọ ba ìrun jẹ́ fáwọn tí wọ́n fẹ́ kí ìdì gbogbo ara tó bá mú jẹ́ kó jẹ́ ara tí ó dọ́gba mọ́ súnà Ànábì wa Muhammad jama
nínú àwọn nǹkan tó tún yẹ ká bá kàbí ká ṣe lọ́jọ́ ọdún zihabu ila salat min tariq wal audati min akhar bó bá fẹ́ lọ yídì rí pé ọ̀nà tó gbà lọ rí pé ọ̀nà ní òun kọ́ lọ gbàbọ̀ gbìyànjú ọ̀nà tó bá gbà lọ yídì ọ̀nà náà kọ́ ní kó gbà tó bá ń padà bọ̀ ń bẹ nínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jama ọlọ́run kó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa díẹ̀ kan náà lè yí nínú àwọn nǹkan tá a lè bára wa sọ nípa ọ̀rọ̀ ọlọ́dún dé ṣùgbọ́n ihun tí mo fẹ́ kí gbogbo wa ká dìmú ká dìrọ̀ mọ́ òun náà ni pé ṣẹ̀ríà ìsìlámíyà kò sí nǹkan tí ó dá sí kódà ó dá sí ọ̀rọ̀ ọdún báwo la ṣe ṣọdún gbà mélòó lọ́dún àwa mùsùlùmí àti kà á fúnra wa báwo ló yẹ ká ṣọdún gbà àti kà á fúnra wa kí wá ní àwọn nǹkan tí kì í ṣọdún tá a wá sọ di ọdún lénìí àti sọ díẹ̀ fúnra wa nípa rẹ̀ kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hun kó gbàdúrà wa ẹ má jẹ́ ká sọ ọjọ́ ọdún di ọjọ́ tá a fi máa wá challenge ọlọ́run kí ló lè ṣe nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó lè ṣe o àsìkò tẹ́yìn dunnú nì tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fẹ́ rántí ọlọ́run ọba nínú ìdùnnú yín àsìkò nì àwọn kan ń bẹ tí wọ́n ń banújẹ́ ẹni ìdùnnú tọ́lọ́run tẹ́sọ̀dọ̀ tí yín tẹ́ ń yọ ní tẹ́ gbàgbé ọlọ́run nì ọlọ́run tẹ́kàn yókù bòmí ọlọ́run tẹ́kàn yókù bòmí tó ṣe pé wọ́n ń banújẹ́ lórí rẹ̀ tóun ti banújẹ́ wọn wọ́n sì ń dúpẹ́ fọlọ́run ọlọ́run dákun má bà wá nújẹ́ o ọlọ́run má dààmú wa o ọlọ́run má tẹ́ wa o ọlọ́run má tì wa o ọlọ́run má jàrí kọ́ àtàná subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar.